kábíyèsí Olódùmarè, kábíyèsí Ifá, akíọgbà lólùfẹ́ ta ni Ọlọ́run káàkiri àgbáyé pátá wípé ojú tẹ fún wọn ní fẹtẹ gbòó ní láṣẹ Olódùmarè láṣẹ lọ fa Mùfútì wò àwọn èèyàn ta ìwọ̀n ta ìṣùn ohun ti bóde wọn lẹ́nu wọn lè fà ẹni wọn lè jẹ àwọn òbẹ lẹ́nu méjì ṣeré àwọn eléyìí àwọn apanimọ̀yọ̀dà ni wọn tẹ́ẹ̀bà gbàgbé tẹ́ẹ̀bà náà ti fọ́nà Mùfútì kan mú wá kí ẹ̀yàn kọ́ náà ilé tí àwọn tó ti ṣiṣẹ́ yìí nígbàtí mo rò pé nígbàtí Mùfútì tó gbọ́ pé Sunday Igboho ó wọnú gbó ti àwọn Fúlàní Mùfútì wá dé nísìn ó wá lóun fẹ́ gba Sunday Igboho lámọ̀ràn fọ́nà tó ti gba tó lóun fẹ́ gba Sunday Igboho lámọ̀ràn mo fẹ́ play fún yín kẹgbọ́n tó wí tẹ́ẹ̀bà gbàgbé kí n rán yín létí Mùfútì ló wá ní Sunday Igboho wo àwọn Sunday Igboho tó níbọn lérun táwọn bá mú àwọn fi tàbátí àdá bá tiẹ̀ jẹ́ gbogbo tó ṣeun ṣé ẹ rí ni tó gun fẹ́ǹsì tí DSS tó fi ìbọn lórí fẹ́ǹsì tí wọ́n sọ pé bọ̀ lérun ni tí wọ́n sọ pé fẹ́ǹsì ló gùn sá lọ tẹ́ ẹ bá rí fídíò yẹn ẹ bá ń play káwọn èèyàn wò kún ó gbọ́ fídíò yẹn. o ti ṣe onítọ̀hún tó bá bí mi nínú àbọ̀jọ́ ta ni tí n bá gé tàbátí àdá ní agbára Ọlọ́run ìdílé Ọlọ́run 99% mi tí ì rí tí mo ké sí tí ó rí wọn á ké tàbátí àdá fáwọn ìgbàlejò láti ṣe lọ tí ti bàjẹ́ ní kọjá bí wọn ẹ máa parẹ́ ní. àwọn tẹ̀lé ó jagun ọmọdé kẹfẹ́ mi ṣòfò àbíkọ́ lọ bá Fúlàní kọ́ lọ pa Fúlàní tẹ̀ lọ bá gẹ̀gán òfò lásán ni tí ì bá ṣe pé bọ́yá àwọn náà gọ àti nítorí àwọn kan ti ń dá ṣe tó bá gbé yín lọ ní ẹjọ́ ẹ ṣẹ̀wọ̀n tẹ́lẹ̀ jáde bẹ̀ DSS wàá fìbọn kẹ́mi lé ìwọ́n tó lóore lọ́ọ̀rì bá àwọn kìnnìkan mú ọ́lẹ̀ tó náà mú ọ́lẹ̀ lọ bá wọn nù gbó àwọn náà múlẹ̀ inú igbó ta ló sọ bẹ́ẹ̀ àná sọ ojú ọ̀nà rẹ̀ tó bá ti mọ bí wọ́n wà lọ mú wọn kó mú wọn wá ọba àgbà wọn mọ wá oní olè lọ bẹ̀ bọ́ọ̀bù wọn ọ̀dọ́ lójú ìbọn wọn ọ̀dọ́ lójú níjọ́ tí DSS wá bá ọ ní ilé rẹ̀ ń bàdàn bẹ́ẹ̀ yẹn ebi bẹ́ẹ̀ náà ni ẹ múná tó fi fún fẹ́ǹsì sànú. níwọ̀n tó o ti fi oríṣiríṣi fídíòs ló ti fi tàbùkù Sunday Igboho nígbà tó rí pé ọ̀rẹ́ ìpín Sunday Igboho ó mọ̀ ń progress ó mọ̀ ń tẹ̀síwájú ó mọ̀ ń gbìyànjú ọlọ́mọ̀ ń kún lọ́wọ́ lórí gbogbo tí Sunday Igboho lòun fẹ́ ṣe Olódùmarè kún lọ́wọ́ ó tún wọgbó ó tún lọ sí pálásì ọba Ìgbòho ó lọ sí pálásì ọba Àgbẹ̀tì ó lọ sí pálásì ọba káàkiri fún support láti wọgbó tí nǹkan ò fi ní ṣẹlẹ̀ tí wọn ò fi ní jíwa gbé tí wọn ò fi ní pa wá tán Mùfútì wá rí Mùfútì tó ti wá sọ̀rọ̀ látijọ́ yìí ipe Sunday Igboho kí náà ṣe ìjọba fún wọn láṣẹ ipe wọ́n láwọn Sunday Igboho wọ́n kàn ṣàdáṣe lọ́wọ́ ara wọn ni táwọn bá gbé àwọn ẹgbẹ́ àwọn táwọn bá gbé wọn jáde àwọn ò fún wọn ní tàbátí àdá gbogbo bádìí tí wọ́n mú àṣìlẹ́gbẹ́ tàwọn kó ọgbó látijọ́ yìí àti tàbátí àdá tàbátí ọkọ́ tàbátí ìgbàlẹ̀ àrí látijọ́ yìí Mùfútì tó wá jáde nígbò rí pé olóyè Sunday Igboho ìtorúkọ ló bá nígbò sí ṣe pé àwọn ọmọ ìyá àwọn bádìí náà ọmọ ìyá Mùfútì ni wọ́n ó wá lóun fẹ́ gba Sunday Igboho lámọ̀ràn ẹ dákun ọ̀tá ẹni ìpòdù ọ̀yà Sunday Igboho tẹ́ ti fẹnu bàjẹ́ tẹ́ jẹ́ kí gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ jẹ́ kí gbogbo ayé rí pé ogun ti ń lò ipò ogun ní ń lò ipò Islam ò sì fóògùn ipò ẹlẹ́bọ ni ṣé ó yẹ ṣé àmọ̀ràn tún gbẹnu rú yín láti wá fún Sunday Igboho mo bèrè ni o tí mo ní bá ti pẹ̀lú wẹ̀yẹ̀ tẹ́ jẹ́ èyàn náà tẹ́ jẹ́ pẹ̀lú àtẹ̀ ń wù tí bẹ́ẹ̀ ṣe ń bá Gumi ṣe mítì ní ká sọ ni àyẹ̀bẹ́ ṣe ń gbèrò sẹ̀ríà láti wọlé yìí sẹ́nu yín tó láti fún Sunday Igboho lámọ̀ràn tí Sunday Igboho bá fẹ́ ìfà gbámọ̀ràn ṣé lẹ́nu ẹ̀yìn tẹ́ pé ẹ̀yin gangan Fúlàní lẹ fẹ́ lò láti kó sẹ̀ríà wọlé sẹ́nu irú yín Sunday Igboho ti gbàmọ̀ràn abẹ́ẹ̀kẹ́ wa rò pé orí Sunday Igboho dàrú débi wípé ẹ̀yin tẹ́ ẹ̀ fẹnu bàjẹ́ tẹ́ ẹ̀ ń bú tẹ́ pé gbogbo tí ń ṣe kò sí èyí tó ṣe dárí lójú yín ṣé ẹ kí ni yóò lè gba Sunday Igboho lámọ̀ràn ṣùgbọ́n àmọ́ná wá dàbẹ́ ni pé ojú ti ká yín mọ́ ó gba àwọn mùsùlùmí ẹgbẹ́ tí yín náà wọ́n ti ń pè yín wọ́n ti sọ fún yín pé wọ́n ti rí bí ọ̀tá alẹ́ Yorùbá káwọn èèyàn bá fura sí yín ẹ wá fẹ́ support Sunday Igboho partially ẹ wá lẹ fẹ́ gbà lámọ̀ràn wọ́n lọ pàdé àgbàlagbà lọ́nà oní ó fọ lámọ̀ràn ṣé bí ìdìgbòrígì àgbàlagbà ni àwọn eléyìí tí ó jà mọ́ kankan nígbà wọn ní tán rí wèrè tí wọ́n ń sá lọ òrè ní ẹ̀dá kan tó adókè odò ẹ̀dó dé mi tá fẹ́ dúró de wèrè ti yín ta ni ó gbàmọ̀ lẹ́nu rú yín
bí yóò bá gbàmọ̀ràn ṣé lẹ́nu ẹni tó sí èrè àgbà ni lẹ́nu ẹni tí ó kọ̀ kí wọ́n pààrọ̀ Yorùbá tán yányán lẹ́nu ẹni tó fẹ́ràn kí sẹ̀ríà òjókòólẹ̀ Yorùbá kí wọ́n mọ̀ pa Yorùbá ju kí ilẹ̀ Yorùbá wà lálàáfíà lọ lẹ́nu àwọn táyé pé wọ́n rí ilẹ̀ Yorùbá pé bí sẹ̀ríà Yorùbá tí ìdúró lẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá ó ti sì lálàáfíà ẹjẹ́ agbámọ̀ràn ẹnu dìgbòlugi o bóyá gbọ́dọ̀ ìwọ́jà ní wàá sí èrè sùn ẹjẹ́ agbámọ̀ràn ẹnu ẹ o. Sunday Igboho sí àkíyèsí mẹ́rin. Number 1, ẹ kẹ́kọ̀ọ́ lára mistake tó OPC ṣe. OPC ti gbọ́n o. Ibà Bani Adara ọ̀dọ́pẹ̀ ní Ààrẹ Ọ̀nà Kakanfò fáwọn tí wọ́n bá gbàgbọ́ ní Ààrẹ Ọ̀nà Kakanfò. Torí pé Ààrẹ Ọ̀nà Kakanfò yìí náà sọ̀rọ̀ nípa báwo ni ilẹ̀ Yorùbá ó ṣe ń là. Sẹ́ẹ̀rì o fẹ́ sọ̀rọ̀ o fẹ́ fún Sunday Igboho lámọ̀nà o tún wá dákọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò o tún bà orúkọ yẹn jẹ́ fún ẹni tó ní ṣé ẹjọ́ sórí eléyìí pé bá ti fẹ́ fún yàrá mọ̀nà ó ní òun fẹ́ kí Sunday Igboho kọ́ ẹ̀kọ́ láti ara Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams ó ní Ààrẹ Ọ̀nà Kakanfò fáwọn tó bá gbàgbọ́ wípé Ààrẹ Ọ̀nà Kakanfò ni nígbà tó gbà pé Ààrẹ Ọ̀nà Kakanfò ni kí ló rẹ́fẹ̀sì ẹ̀ fún ṣe ẹ̀sìn náà ló dorí yín dúró tó báyìí Ààrẹ Ọ̀nà Kakanfò fáwọn tó Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ kẹ́kọ̀ọ́ látara rẹ̀ ẹ tí wọ́n gan tó rí bí Ààrẹ Ọ̀nà Kakanfò táyé pé ó sáwọn táyé dákọ̀ gbólóhùn Yorùbá bóyá bí oyè Yorùbá inú yóò bàjẹ́ nígbà tó ń pè wọ́n kan yẹ Yorùbá igbó nǹkan lẹ wọ́n kàrọ̀ òjire inú yín mọ́ bàjẹ́ sí kí ló bá mú rẹ̀ wá fún ó fẹ́ fún yàn lámọ̀nà ó tún ń bu so lè ṣe ó fẹ́ fún Sunday Igboho lámọ̀nà ó wá ń búrú oyè Ààrẹ Ọ̀nà Kakanfò so ó fẹ́ káwọn èèyàn gbogbo àmọ̀nà lẹ́nu ẹ̀ báwọn ẹ̀yìn gbọ́dọ̀ dìgbòlugi wájú àròbíyá ní ọgbọ́n òrùjà ní wàá ṣe èrè sùn ni. lọ́wọ́ àwọn agbésùmọ̀mí lọ́jọ́ mo máa wò ṣùgbọ́n Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀làjú ju Sunday Igboho lọ kìí ṣe ègún ó ti gbọ́n toró ti ṣẹ́rí nígbà tí wọ́n ṣe mistake ó wá dáa kéèyàn kẹ́kọ̀ọ́ mistake tí OPC ṣe lánàá kẹ́ ẹ mọ́ repeat ẹ̀ lónìí. Sunday Igboho ẹnikẹ́ni tí bá ń ṣe security Nàìjíríà tó ní kò sí òun ò ní fi tọlọ́pàá sí wọn máa gbáwájú wọn ni àbọ̀ wọn fojú neglect wọn ó ń tàn ó ń ṣèfòrò lásán ni o. Ọlọ́pàá níjọba mọ̀ kódà ẹ̀ máa gbọ́ ìlú ọlọ́pàá gbogbo wa pátá láì ṣe ẹlẹ́yàmẹ̀yà láàrin ẹ̀sìn kankan ọlọ́pàá yìí ṣẹgbẹ́ anybody. ṣé agbọ́n tó wí ó ní Sunday Igboho wá fẹ́ máa lọ pé wọ́n fi tọ́lọ́pàá ṣe níbo ni Sunday Igboho ń lọ tí Sunday Igboho kì í lọ́rọ́ bọ́lọ́pàá dání níjọ́ tí wọ́n lọ sí pálásì ọba ìlú Ìgbòho gan ṣebí DPO wà lórí ìdúró gbogbo ẹ̀kọ́ tó yẹ mọ́ kọ́ Sunday Igboho ẹni Sunday Igboho mọ̀ ọlọ́pàá náà bá ṣe wà yẹn àwọn náà nílò irú àwọn Sunday Igboho láti gbá front nígbà tí wọ́n lọ sí gàngán ṣebí àwọn Sunday Igboho gbá front àwọn ọlọ́pàá wà lẹ́yìn wọn ni ó wá ń sọ̀rọ̀ bí ẹni pé ibo tí Sunday Igboho ń ṣe ìjọba ò mọ̀ sí bí ẹni pé ó ń dọ́wọ́ wú ṣùgbọ́n ọ̀pọ̀ ọ̀tá ẹni èpò bò ọ̀yà ni bọ́rọ̀ yẹ ṣe rínu ẹni kó dáa pé Sunday Igboho ti fẹ́ mọ ọrọ́wọ́ mú ẹ wá rò pé àwọn èèyàn tí wọ́n fẹ́ ló ń kùn yín ẹ wá rò pé tá a ti pé kó mọ́ dàbí ẹni pé bóyá ọdún ìpàsí yìí ti fẹ́ mọ tú wípọ̀ talẹ̀ Yorùbá nìyí wá nìyẹn kó fi tọlọ́pàá ṣe àwọn ọlọ́pàá ṣe ìwọ ló ń sẹ́wọ̀n sọ fún Sunday Igboho pé ibi tọ́wọ́ orí ẹ̀ dé yẹn kó kó tọlọ́pàá ṣe ó wá ní kó kàkọ́ lára àwọn OPC tó ipá OPC ti fẹ́lẹ̀ àbí OPC náà sì wà wọ́n ní ta bá fapá kún tán yìí tó à ní OPC náà sì wọ ọlọ́pàá wà Sunday Igboho ní kó OPC kó gbá wọlé kò ní kọ́lọ́pọ̀ kó wá wọlé ṣùgbọ́n gbogbo wọn ṣiṣẹ́ hand to hand náà ni so torí gbogbo àdébíbù yìí ẹ fẹ́ mọ rí bí ẹni pé Sunday Igboho ó ń ṣiṣẹ́ láti gba oríyìn tẹ́ kọ́lọ́pàá ó gbà oríyìn tẹ́ kí OPC ó gbà oríyìn tẹ́ gbogbo wọn tánà ló ń ṣiṣẹ́ àti Àgbẹ̀kọ̀yà o àtàmọ̀tẹ́kùn o àti OPC o nígbà tó dànù bá ti pọ̀ ó yẹ káwọn tí ó lè sọ wa náà pọ̀ àwọn tí wọ́n dáàbò ó yẹ kún lè pọ̀ nígbà tó dànù ti ń pọ̀ jù wá lọ so Sunday Igboho sọ fún ẹ pé òun ní sísù pẹ̀lú ọlọ́pàá kò ló ní sísù pẹ̀lú OPC kò ló ní sísù pẹ̀lú àmọ̀tẹ́kùn àbí níjọ́ rẹ̀ á rí tí Sunday Igboho wa gbogbo táwọn àti àmọ̀tẹ́kùn àdójúmọ̀ kọra wọn àbí níjọ́ ní Sunday Igboho àtàwọn ọlọ́pàá àdójúmọ̀ kọra wọn níjọ́ làwọn àtàwọn OPC kojú kọ kọra wọn goals kan náà
kí lè Yorùbá lè bá dáná gbogbo wa ní gbogbo wọn ni wọ́n roko sí. So àmọ̀ràn ẹ̀yún kò sọpọlọ ń bẹ̀ já tún gbọ́ mi tó sọnù àmọ̀ràn tó ìdí tí mo ti rí ọgán ọjọ́ yàn ọ̀bọ lọ́jọ́. wọ́n lè ní mistake kọ́lọ̀ wọn tó wọn ṣe ń bẹ̀ wọ́n lè ní àwọn nǹkan kùdìẹ̀kùdìẹ̀ kò sẹ́dá tọ́lọ́run dá tí ò ní o àmọ́ pé wọ́n ṣàkíyèsí ẹ̀ náà ni ṣùgbọ́n nínú àwọn nǹkan tó bá ti jẹ́ mọ́ nǹkan public báyìí èèyàn máa tó lẹ́yìn ọlọ́pàá DSS àti gbogbo àwọn ẹ̀ka àjọba tí wọ́n bá ń rí ṣètò ààbò especially èyí gbé ọwọ́ ju ìjọba lọ àwọn ìjàjà ẹlẹ́yàmẹ̀yà àti ní gbà kẹ́lẹ́ kankan kó kọ́ọ̀sì ìjà ẹlẹ́yàmẹ̀yà OPC Sunday Igboho ẹ̀tọ́ gbọ́ dáadáa gbogbo kí ẹ lọ máa rí ìdí ga Fúlàní ẹ lọ stop ẹ ọlọ́pàá ìjọba ẹ stop ẹ yóò bí tí ọ̀dà ìwọ tó ọmọ yìí pé ọ̀fẹ́ bá ń dé tìjà ìbá kó o nídìí àtìgbà yọ̀ǹda. tá ìgbọ́n tán sọ ó ní Sunday Igboho fẹ́ mọ jẹ ẹlẹ́yàmẹ̀yà ipò ìgbò pé fẹ́ bá dì tìjà o ipò àwọn bá àwọn Fúlàní o ipò àwọn ìjà ẹlẹ́yàmẹ̀yà pé kó mọ ya àwọn àti Fúlàní sẹ́yìn pé ìran Fúlàní làwọn olè tí mo fi ti mọ̀ pé Fúlàní lóhun ó sì mọ̀ pé kò tó yẹ níta Sunday Igboho ti ń sọ̀rọ̀ tó wá ń sọ̀rọ̀ débi Fúlàní yóò mọ̀ káwọn ọmọ ìyá Mufti àtàwọn ọmọ ìyá rẹ̀ ó dà nígbà Sunday Igboho tó lọ sí Igboho tí wọ́n pa Chief Aborode àbíkúrò kọ sífù yẹn tí wọ́n fẹ́ gba owó sẹ́ríkì wọn náà lọ gbowó fún ológun fáwọn báńdíìtì ẹ láwọn Fúlàní ilé wọn ti pẹ́ lára wa àwọn náà sì ń gbàbọ̀dé fún wa Fúlàní wa ń pọ̀ sí wọ́n wọnú ìlú wa wọ́n ń pọ̀ sí à ń lára wa ni mo sì lọ́gà Fúlàní kan lọ gbé Fúlàní àwa náà wọ́n ń gbé a sì ń rí pé wọ́n jẹ́ lájọṣepọ̀ wọ́n gbé dé ara wọn táyé pé kò sàlẹ̀ ẹ̀rí àmẹ̀yà ni táyé òótọ́ àwọn Fúlàní yóò mọ́ra wọn ni àwọn Fúlàní ìgẹ́lẹ́ kó gbógun tàwọn ọmọ ìyá wọn àwọn Fúlàní yìí tẹ́ẹ̀bà fún wọn lápé kẹ́ ẹ finá mọ́ wọn ò nílé àwọn ọmọ ìyá wọn dànù àwọn lẹ́kọ́ gbógun tàwọn ọmọ ìyá wọn pé ní tẹ́ẹ̀ ń ṣe fáwọn Yorùbá yìí tẹ́ẹ̀ kò rí àwọn ló ń bá síbà kílé tí a sì fẹ́ káwọn ọmọ gbé lu yìí pẹ̀lú rọrùn ẹ mọ́ jí Yorùbá gbé o àwọn ara wọn ni wọ́n mọ̀ra wọn gbé dé ara wọn ẹnu gbígbé sọ̀daràn wọ́n sì jọ communicate so tí a ti sí bandit tẹ́ ẹ ń gbé bandit lọ́tọ̀ tẹ́ láwọn Fúlàní kájọ́ gbé tẹ́ gbé wọn lọ́tọ̀ mo sì mọ̀ pààlọ́ náà nù lẹ́yìn tí pín bá ń sojú ẹja ayọ̀ lójú ká fi hàn pín báyìí ká fi hàn ojú báyìí ni ṣé bandit tá a wá àwọn Fúlàní tó wà lára wa la mọ̀dọ̀ wọn ṣé bandit tá a mọ́lé wọn lálọ́ àwọn ọmọ bá ibo la fẹ́ bá wọn negotiate ṣùgbọ́n àwọn pé gbogbo rọ̀ tí a bá sọ fáwọn Fúlàní ti lé yìí mo ó délé lọ rí fáwọn Fúlàní gbó ṣùgbọ́n ìwọ ò lè má mọ̀nà gidi wá torí pé ẹjọ́ iṣẹ́ ní ọwọ́wọ́wọ́ ni. ìjọba ò lè sọ pé o ti capture wọn o ti kún ẹ dé mo ti sọ fún yànnà tẹ́lẹ̀ gbà ẹ̀dà fẹ́ẹ́ rí irú àfẹ́ẹ́ tẹ́ ní ogun wa ẹ̀dà fẹ́ẹ́ rí tẹ́ bọ́sà ni wọn tẹ́ bọ́sà ni wọn àtàwọn ọmọ o àtàwọn bandit o àti everybody mẹ́bẹ̀ ẹ kó gbogbo lórun ẹ sọ fún àwọn irun mọ̀lẹ́ yìí pé ẹ sùn tó wá ti wá sọ̀tàn ẹ kó gbogbo wọn ẹ tún fi gbé wọn papọ̀ ẹgbẹ́ wọn wá sáàrin ìlú láti wá gbé wọn dé àárín ìlú o ẹ wá ṣẹ̀ṣẹ̀ wá jí wọn nígbà tó ọlọ́pàá bá ti sọ̀ láǹdì tí àwọn ọlọ́pàá gbé wọn lọ́wọ́ ẹ ti gbà wọn lọ́wọ́ gbogbo wọn ẹ wá ṣẹ̀ṣẹ̀ àjí wọn ogun náà ní kẹ́ fi jí wọn. ṣé bí wọn ní kò sóògùn wọn kan lára Sunday Igboho kò ní nǹkan tí ń jógun ìwọ̀wọ́ náà ló tún wá ń bá mọ̀nà pa pé kó dọ́fẹ́ débẹ̀ kó kún wọn lórun pẹ̀lú oògùn kó wá láàfẹ́ rì kó wá kó wọn wá ta tí bẹ́ẹ̀ ní òsì tó ń jógun Islam ló wà Islam lẹ́fẹ́ kó gbalẹ̀ Yorùbá ìwọ náà sọ Kùránì ìmọ̀ra kó káwọn Taiwan àwọn ẹgbẹ́ Taiwan rẹ kó wọn mọ́ra kẹ́yìn tó lọ bẹ tẹ́ẹ̀ níbẹ̀ kẹ̀kẹ́ ká tàbátí ọkọ́ kàbí ẹ̀ka kùrì sí yìí sí wọ́n kí gbogbo wọn sùn kẹ́yìn náà sì kó wọn wá gbòòrò kódà gbogbo ayé ní òkìrun lónìí gbogbo ọmọ Yorùbá ní ó bẹ̀rẹ̀ sí ní kírun àbí ẹ̀ tí ẹ̀ ní ìbúdó ẹ̀fúfù gan táyé kátàbà tí àdá wọ́n ní tẹ̀yìn bá ti ká làkàdíjákù ńjọ́ kan wọ́n ní jọ́nà pé yòókù mọ́ ẹ̀ ká làkàdíjákù kẹ́kẹ́ mórílé rẹ̀ ọmọ ọlọ́mọ làdé ń sáré dé tòrútòrú ẹ̀yin náà ká làkàdíjákù kẹ́kẹ́ mórílé bẹ̀ wọ́n ní ẹjọ́ ọlọ́mọ jágbà òtọ́ lórí rẹ̀ àbí káwọn àgbòfò òtọ́ lórí rẹ̀ táìpọ́ ọmọ yé kéré ní ó ṣe eléyìí tí ò lọ́pọ̀lọpọ̀ kan yìí bẹ́ẹ̀ ní àfọ̀sẹ́ni tẹ́ bá ń gbúyọ́ rí bẹ́ẹ̀ sí lóògùn wáyé lò ó ọlọ́pàá ò lè sọ pé ẹ ṣe ṣe yún tí ìjọba bá ń sọ pé ẹ ṣọ́ra yẹn mọ́ lọ o kẹ́ mọ́ àwọn ọmọ ọlọ́mọ bí ìjọba gan lọ tí ọba ṣọ́ra àwọn ọmọ òkú ibi ẹ̀mí àwọn èèyàn ní ìjọba ní ń sọ lọ́jọ́ wọn fàdí tí délẹ̀ díẹ̀ bá wọn mọ̀ sí pẹ̀lú sùúrù ìjọba bá gan rí báyìí pé kò sọ́nà tó ń lè gbà láti release àwọn ọmọ yẹn easily ìjọba rò bí wọn lè ronú kú fún alówó yẹn
ká fi lè gba àwọn ọmọ ọlọ́mọ ńlẹ̀ lọ́wọ́ wọn àwọn tí wọn ò lójú tí àwọn àka àwọn ẹranko ẹ̀dá. sẹ́yìn gbọ́ sẹ́yìn pé àwọn eléyìí ọ̀rọ̀ wọn ti ẹni pé alára kan náà ni wọ́n ṣiṣẹ́ fún ó ní tíjọba rò pé àwọn ò fẹ́ waste àwọn ọmọ yẹn ìjọba gbówulẹ̀ fún wọn lówó yẹn wọ́n dẹ̀ gbà wọn mọ́lẹ̀ ṣé ká pé ó lè wá advocate fáwọn èèyàn rẹ̀ ní báyìí kò sàmúlò nǹkan táwọn ilé ìfẹ́ gbà ẹ̀kan jẹ́ ń gbọ́dọ̀ síwájú ọ̀rọ̀ ẹ ti ń rún mínú àwọn ilé ìsìn tẹ́lẹ̀ kí wọ́n dá lóhùn gan ọ̀rọ̀ ẹ ti ń rún mínú ìjọba kò wọlé wọ́n lọ gbà wọn mọ́ nígbà tá a dẹ̀ sọ́njọ́ sí ṣé ń gbọ́ nígbà tá a sọ́njọ́ sí tí a sọ pé àwọn Fúlàní àwọn bandits yìí wọ́n mú 1 billion wá wọ́n sọ wípé kí wọ́n tú àwọn kan lẹ̀ Elox àti Sẹ̀ríà ẹni rọ o ẹ tún padà lọ sí fídíò fóbìnrin yẹn ẹni pé yẹn wọn nìkan ni wọ́n túlẹ̀ tí wọ́n náà tún sọ ní ìsìn pé nígbà wọn tí wá ní wọ́n mú wá gan kún lè fowó lẹ̀ kí wọ́n ká wọn mọ́lẹ̀ tí wọ́n lẹ́sìn orí tí a sọ tẹ́ni rọ pé kèsì tí ẹ̀yin Fúlàní fẹ́ ẹ̀yin bandit fẹ́ ipọ́tọ̀ ní tẹ́ ẹ fẹ́ pé kókàn tún yẹn lásán lẹ́lẹ̀ lẹ́fẹ́ tí bó dé owó náà ló tún bá wọn padà sí ẹ lọ wájú ẹ lẹ́yìn ẹ mọ bí tẹ́ fẹ́ tòsí ẹ jẹ́ ń gbọ́ dí ọ̀rọ̀ rẹ tí inú mi nú. so nípa bẹ́ẹ̀ ká máa lọ sí ìgbà Fúlàní mo ti mọ̀ náà nígbà tẹ́ ẹni ẹ fẹ́ gbìjà àwa Yorùbá lórí ọ̀rọ̀ àwọn bandit ẹni àlèmúlẹ̀ láàlejì mọ́ àwọn àgbà tẹ́ ẹ lọ yìí kò sí nǹkan bẹ́ẹ̀ ẹ tún á ń rìkọ́ọ̀dù fídíò tó yẹ pé àárín nǹkan kẹtẹ́ ẹ rí inú fídíò tó gbé kan wọnú yàrá wọn lọ lásán ṣé Nàìjíríà police ló fún yín ní yọ̀ǹda láti lọ check inú ilé wọn ṣé ọkọ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ń kọ́ ara tí ẹ ṣe kọjá nìyẹn tó fa ìpànìyàn tẹ́ ẹ sun mọ́sálásí ná tẹ́ ẹ sun ilé ó lé ná a máa ń wú ìtumọ̀ nípa ẹ máa ń yan àwọn èèyàn jẹ mọ́ kò sí bí wọ́n bá ń yan Yorùbá jẹ àwa òye ó dìde máa ń yan Haúsá jẹ á dìde máa ń yan Ìgbò jẹ á dìde máa ń yan Fúlàní jẹ á dìde kò sẹ́ni rí wọ́n yàn jẹ bó ṣe mùsùlùmí bó ṣe tí ì ṣe mùsùlùmí. ṣé ẹ̀gbọ́n tó wí ó ní wọ́n lọ bá wọn lé ipe wọ́n yàn wọ́n jẹ ipe tó níjà burúkú ó gbọ́dọ̀ mọ̀ pé wọ́n lọ bá wọn lé láti mọ̀ yàn wọ́n jẹ ipe ṣé àwọn tó lọ bá ń lé yẹn ipe sáwọn ló já àwọn ọmọ kó sọ́dọ̀ làwọn ọmọ tí wọ́n wá wà níbo ni wọ́n mọ̀ táwọn tí wọ́n jí kó wà níbo ni wọ́n mọ̀ táwọn tán jí kó wà wọ́n ní tí bàbá wa ṣe rere ara kìí yá ọyọ ọbí àwọn náà wá gbọ́ pé Sunday Igboho ń bọ̀ gbogbo wa sákùn lé ṣé Sunday Igboho ló fẹ́ wá pa wọn ni ṣọ̀ṣẹ́ ìpá àwọn tó lọ bẹ̀ yẹn náà àwọn Sunday Igboho tó lọ bẹ̀ yẹn náà àwọn náà ti gbọ́ wùrùn àwọn tó ń jiyàn gbé kèé sẹ́ẹ̀tì àwọn kan sẹ́ẹ̀tì oríṣiríṣi ni àwọn kan wà dáyé pé irú ilé yìí làwọn kó àwọn èèyàn tí wọ́n sí ń gbé pé inú ilé tẹ̀wọ́ ibi táwọn Sunday Igboho lọ yìí inú ilé tẹ̀wọ́ yẹn inú gbóni bẹ̀yẹn wà information kan làwọn Sunday Igboho náà dẹ́gbọ̀ débẹ̀ ok ẹ wá sọ fún wa ẹ sọ pé àwọn tí wọ́n rọ́ báyìí bì ẹni wò mọ́ ń parẹ̀ but ṣùgbọ́n àtàwọn Sunday Igboho débẹ̀ wọn ò gbogbo ilé ẹ̀bọ́ tóbi tó bí ó gbẹ́fẹ́ pọ̀ tó wọn ò bẹ̀ níyàn kan gbogbo wọn ti sá lọ kí Sunday Igboho náà fẹ́ lọ pa wọn ni nígbà Sunday Igboho tó wá débẹ̀ tí wọ́n bàbá àwọn tí wọ́n jí gbé ṣe gbé òkú náà ni gbogbo wọn pátá wọn á sá kú wọn á sá lọ ẹ wá ní wọn lẹ́bọ lẹ́rù ọlọ́pàá ò gbúdọ̀ mọ̀ ikú wọn lọ ká wọn mọ́lé ṣé Sunday Igboho wá dàbí ti tẹ́jú kò rí mídíà tẹ́kàn mọ́ fẹ̀ fún tòun lásán tí ó sì gbèsè kankan ìgbésẹ̀ wo làwọn Taiwan rẹ tán gbé rí àwọn tó wá gbé ìgbésẹ̀ pé káwọn tún tán gbé ìgbésẹ̀ tán gbọ́ information wípé agbo Fúlàní kan wà níbí agbo Fúlàní tẹ́ inú gbóló wa o wọ́n tún lé lọ́kàn wọn bẹ́ẹ̀ ni o wọ́n á ṣerú gbèsè yẹn ìwọ̀n tó wá pé ẹni tí ẹkún lé lọ́bẹ̀ irọ́ building gbòòrò bá mọ́ túkì kó tí mo wá bandit inú building gbòòrò àbí wọ́n lọ ní Olúyọ̀lé estate àbí wọ́n lọ ní Kọ́lásọ̀pọ̀lá estate kó lọ mọ túbẹ̀ kó mọ wá bandit kí wọ́n kó ń gbòòrò kó wá nu Kọ́lápọ̀sọ̀lá àbí ní Bódìjà estate Ìbàdàn bíi kó wá mọ wá bandit ń bẹ̀. torí pé ládàá bẹ́ẹ̀ Ọlọ́run sì fẹ́ mọ ẹnì kankan níbi ọ̀rọ̀ yẹn jẹ́ ẹnìkan tó bá ti yàn jẹ́ láì àgbọ̀dọ̀ support ẹ̀tọ́ yàn jẹ́ àgbọ̀dọ̀ gbogbo tẹ̀tọ́ yàn jẹ́ tí yóò fi dẹ́ ẹ̀tọ́ ẹ̀ padà fún. gbẹ́nu olórí burúkú sọ̀hún ó lẹ́yìn tó bá ti yàn jẹ́ aláwọ̀ fẹ́ yàn jẹ́ Sunday Igboho yàn wọ́n jẹ láti lọ́mọ bá wọn nulẹ̀ Sunday Igboho yàn wọ́n jẹ àwọn ọmọ tí wọ́n sákó lọ́gbọ̀n sọ kí náà ṣe fún wọn wọ́n yàn àwọn dànù. ojú agan wo ló ǹjẹ́ wọ́n gbójú agan sí kíkóró jíjó kọ́tọ́ jẹ́ àwọn ọmọ akólógùn mọ́sọ̀ àwọn tọ́pa ń gbòó tán jí kó ọ̀rọ̀ ló sọ nípa ẹ̀ nígbà ẹ̀sìn máa jẹ légbò ẹ̀ ní sọ̀rọ̀ elégbò afẹ́ mẹ́mẹ́sí ẹnu ẹ wá pariwo èèyàn jẹ́lẹ̀ ẹ̀fẹ́ èyí tó ti ṣe fún Yorùbá sí òsì kọjá èèyàn jẹ́ ojúmọ́ jíyàn gbé ọmọ gbọ́ yín pa ìyá rẹ ni
tó wà lè fún mi ní 150 million ń pa bàbá rẹ ni ìyẹn èsè yẹn jẹ ẹ sọ̀rọ̀ lórí èyún ẹ tó wá fẹ́ jà fún wa lẹ wá ń gbá mọ́rò òfò wa bí a sọ pé ẹ̀yin ò lè support yẹn jẹ. ẹ má fi ayé ní àwọn ẹni ẹlẹ́ni lára mọ́ ẹ gbọ́ dáadáa láwa ń bí báyìí Ìwó local government kò sí bandit kàkà lọ́dọ̀ tàwa o à ń gbé pẹ̀lú Fúlàní Haúsá ń bẹ Yíbò ń bẹ pẹ̀lú àlàáfíà a sì ní gbà kí ẹnìkan wá kírèètì rọ́bìsì kankan bí à ń mọ́nítọ̀ yín dénú ilé yín àti fàyín lọ́lọ́pàá lọ́wọ́ gbogbo gànàgànà tẹ́ ẹ máa ń ṣe yẹn ẹ má gbèdé ibi báyìí kò sí ní wọ̀ yìí nílá gẹ́gẹ́ bí Olúwo ṣe sọ gẹ́gẹ́ bí ọba wa Olúwo gẹ́gẹ́ bó ṣe sọ bandit ò ní wọ bí. eléyìí ti ya wèrè ṣe àmọ́ náà gbé tó lé ẹ̀sán sọ yìí olùfẹ́ fáwọn èèyàn lẹ́mọ̀ràn òun á bú wọn wá fi wọ́n sí ẹ̀yẹ pé gbogbo gẹ́gẹ́ wọ́n ṣe gànàgànà ẹ̀yin ò sì ní gbà ẹ o eléyìí ò gbádùn. Bọ́lá Ahmed Tinubu àwọn kan bẹ tí wọ́n ṣe tí wọ́n fa gbìlú káàkiri nígboro wọ́n lẹ́yìn lẹ́ràn àwọn àwárí láyé ẹ̀ nínú ẹ sì gbọ́ dáadáa ẹ máa rẹ̀ kankan Bọ́lá Ahmed ò lè ràn yín pé kẹ́ lọ́ máa pa Fúlàní yẹn kẹ́ máa wọ bá Fúlàní o láyé Fúlàní ọwọ́ àná tó. tẹ gbọ́ ó lé àwọn láwọn Sunday Igboho àwọn láwọn èèyàn tó wà ń gbòòrò ipò wọn bè lọ́wọ́ Tinubu pé ṣé Tinubu ló rán wọn jọ Tinubu tó ní ṣé Tinubu ló rán wọn ṣé ìwé ẹkùn tí Sunday Igboho dálẹ̀ ṣé Tinubu mọ̀ sí ni kí Tinubu kó tó fọwọ́ sílùú ẹkùn ṣé kò mọ̀ pé Sunday Igboho mọ̀ lọ bá wọn Fúlàní tán bá jíyàn gbé nugbó ṣé kò mọ̀ pé lọ bá wọn nugbó tẹ́lẹ̀ ni ẹ̀ṣọ́ wá nígbà tí president bá tó sọ pé yá o Sunday Igboho tó wá tó sọ president ti fi ọwọ́ sílùú ẹkùn tí Sunday Igboho dálẹ̀ ó sì ti fọwọ́ sí nìyẹn ó sì ti mọ bí Sunday Igboho ṣe ń operate ọlọ́pàá wọ́n ti mọ̀ ṣe ń operate àwọn OPC wọ́n ti mọ̀ ṣe ń operate àmọ̀tẹ́kùn wọ́n ti mọ̀ ṣe ń operate bírú ẹkùn ṣe operate lórí yẹ ṣùgbọ́n mo mọ̀ pé ìtara tẹ́ ń ṣe o ti sọ́nù ọ̀rọ̀ rẹ sọ̀rọ̀ pé sọ́nù ọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé kí wọ́n mọ̀ dé wò ó ti mọ̀ pé ẹ̀yin Fúlàní wọ́n ti occupy Ìwó ẹ̀yin ọmọ ìyá ìtẹ́jọ́ ń gbèsè ríà ó sì mọ̀ pé táwọn lè dé wò ó gbogbo àwọn tẹ́jọ́ ń parapọ̀ tẹ́jọ́ ń gbégún wá tẹ́jọ́ ń jiyàn gbé yóò dọ̀dọ̀ yín eré ọ̀nà fún tiẹ̀ àìkú ara rẹ ló ń dè ṣe Tinubu wá sọ pé ṣe ìtí Sunday Igboho dájúdájú yìí tí Sunday Igboho tó fẹ́ pọ̀ advice sí lójú ọ̀rẹ́ ìtí Sunday Igboho ṣe ni pé ó kàn wọ́n lọ ń gbèyàn pa àbí túmọ̀ ẹ̀kọ́ nù tó fẹ́ pé ṣe ààrẹ ló ní kí Sunday Igboho kó lọ mọ wọlé báyàn ló ní kó lọ mọ pààyàn ipò sáwọn Fúlàní tí ààrẹ ó lò ní next election sáà lè ní kí wọ́n lọ mọ pa wọ́n aláwọn àwọn èèyàn wọn tọ́jú gbé ẹ̀sìn sáré yí bọ́ pé Sunday Igboho fẹ́ lọ mọ pààyàn Ọlọ́run dá láàfin ara yín padà ọpọlọ yín ò pé ẹ̀ nílà káyì kankan rárá gbogbo ọ̀rọ̀ yín gan ó kàn ìpá àwọn èèyàn tó kàn sáni fídíò yẹn sí mi kó ta Ọlọ́run Mufti Morh ti sọ̀rọ̀ ẹ̀ tó gbọ́n tó wí ó mọ̀ lóun gbàmọ̀nà mo wá ní kí n lọ gbàmọ̀nà mo wá rí ọ̀rọ̀ àpọ̀dà ló ń sọ àwọn tó tẹ́sí fídíò yẹn sí mi ni àwọn lè ṣèyàn gidi ṣùgbọ́n ó tún dábàá ní dáwọn lóun náà tí ọ̀pọ̀lọpọ̀ sì mèrò ń gbà wọn mo ṣe àwọn kálukú ó mọ ibi tí wọ́n dúró fún àti ibi tí wọ́n dúró sí bí anu kílẹ̀ yóò lè bá a bọ́ ni bí anu ká lè bá a yé ni wọ́n dúró sí ni àbí lè ká lè bá a panu wọn kálukú náà rí báwọn kò lẹ́ ní kí n máa jẹ jẹnu ara mi yà gbọ́dọ̀ lólùfẹ́ ojú òní tíyìn kí n tó lọ iléeṣẹ́ renis àwọn náà pò oògùn òyìnbó oògùn ìbílẹ̀ tí wọ́n sọ di tèbó lọ́wọ́ léwé àti gbòpọ̀ nbílẹ̀ ni fún wọn tí wọ́n bá ní tó bá dojú kọ ìlera kan àbí kejì fún gbogbo ẹni tí láfẹsẹ̀ alágbàtà fún iléeṣẹ́ wọn àbí wọ́n táyé pé ìwọ náà ń dojú kọ àìsàn kan tí ń bọ ọjà lágọ̀ọ́ ara nọ́mbà tẹ́kùn wọn sí ń dojú fọ́nà yín ó tẹ́ fún òní fẹ́ tẹ́gbọ̀n òní láti lọ́wọ́ Olódùmarè láti lọ́wọ́ fámọ́kọ́ ẹ̀ làbọ̀ bẹ́ẹ̀ làbọ̀ yìí ìfọ̀ iṣẹ́.